Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Òṣèré pẹ̀lẹ́pẹ̀lẹ́ orí ẹlọ́gbọ́n máa rí ìrẹsẹ̀ ní tọ́lọ́tọ́lọ́ nínú ọ̀la ńlá ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn òfin àìpé inú àjò ìtọ́jú ayé òní ìtọ̀sẹ̀ láyé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìrìnlẹ̀ ọ̀rọ̀ àlẹ́ olóró ọ̀rọ̀ àlẹ́ olóró. Ọlárẹ̀wájú gíga kìí ìjàlá àwọn àpọ́jọ́ olówó ṣara wọ́jọ́ àìlèwá sí ìlú ni mo tẹ́tẹ́ tágbò ṣàìmọ́ yóò bá sígbà fún ìjà ni ó mọ̀ rẹpẹtẹ àbíjẹ ara wa
Lomboya Pioneer, Truth and Love. Àti wọ́n mú ọdún eléyìí o. Àpàjọ́ lọ́wọ́ ọlọ́run ọba nínú ọ̀nà àfíà nínú ọ̀nà ńlá. Owó tó fi ṣayé, Lomboya Pioneer. Àmọ́ àwọn owó kìí ṣe ní ayé o. Àní kẹ́kẹ́ wọ̀, gbogbo máa ń lọ́wọ́ àfihàn. Iṣẹ́ ọba àti náà fún gbogbo wa jẹ. Iṣẹ́ wa o, iṣẹ́ oníṣẹ́. Ọ̀nà bá ń rìn lójoojúmọ́, kò ní gbọ́dọ̀ mọ́ wa, kò ní ní wá gidigidi. Àkọ́kí ọ̀rọ̀ lọ́wọ́ ní. Torí bó ṣe ń ṣe tó ọjọ́ lórí ẹgbẹ́. Wọ́n fọwọ́ ṣe, ó fi wá ṣe, ó fàkọ́lé ṣe, ọlọ́rẹ̀wájú wa sáà kìkì. Ó ṣàbọ̀ olùwádìí, ọ̀rọ̀ wa ṣe é pàdé. Ìdíkìdí tó bá yọ sí. Ó wá kọ́lé lọ́wọ́. Ìgbòho pátápátá, àtẹ̀lé olúwayé Fuji mi. Rasaki, láṣẹ kìí rárá. Láṣẹ kà fúnra Rasaki mi. Speaker Lagos State, ó gbà fúnra Rasaki mi. Ó gbọ́dọ̀ ẹgbẹ́ ẹ̀rọ ni. Kò sọ pé nítorí pọ̀ jábá àyíndé. Èmi gbogbo, máyé ní gbogbo ẹ̀ yóò bá. Èmi gbogbo ọmọ gbà fún ẹ. Lẹ́yìn tó dàbí ọtún gbogbo olùwẹ̀ gbà. Ó gbà ó gbà fún ẹ. Ọmọ ọ̀nà sọ̀yà, abiyanu ìkọ̀dú àná ọmọ olùwẹ̀ mi. Ó gbà ó gbà fún ẹ. Abbas. Odidi èmi ẹ̀mọ́ ẹ̀ èmi náà ọmọ gbà fún ẹ. Ọ̀nà ìwọ́n ti rà á sákì mi. Lẹ́kùn mi sọ́dù, èjìbá lẹ́wọ́. Nígbà tàbí ọmọ kòkó ó bá dé. Gbogbo ọlọ́pàá àfúrà sákì mi kò ní gbogbo ọjọ́ lórí gidi. Mo ò jẹ́ ìjọba polisi. Kò wá sísù kó má ta àfákọ̀ ni. Ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ta àfákọ̀ ni. Wọ́n lọ́wọ́ ní kòtò ìgbà àfákọ̀ ni. Kábíyèsí. Kábíyèsí àtàmọ́fà àpá ìlú tó jọba aláwí. Òun ọlọ́pàá fúnra sákì ni. Ẹ̀ẹ̀kọ́ mọ́tò orúkọ ẹgbẹ́ wa Truth and Love. Àyìnbó sábà àpọ̀tò òun làbájú.
gbogbo ló yọ nàìjíríà ta ló máa lówó lọ́wọ́. Yóò máa lówó lọ́wọ́. This is not me alone. Ele passa lá, this is not me. Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.